hello hello Àwùjalẹ̀ ọba Àwùjalẹ̀ kọ́ lẹ́sìn nílànà Islam kábíyèsí yín tó wà ń bẹ̀ tẹ́ fi síbẹ̀ lẹ́sìn nílànà Islam Àwùjalẹ̀ àti Islam ibo ló ti pàdé ṣé ìṣe pé bẹ́ẹ̀ ṣorí burúkú ṣá ṣé ìṣe pé ń ṣèrè lórí ọ̀rọ̀ Ìjẹ̀bú ṣé ìṣe pé ayé yín fẹ́ bàjẹ́ ẹ̀yin wèrè tẹ́ kóra yín jọ tẹ́ náà ń ṣọ̀rọ̀ Islam ṣé ìṣe pé orí burúkú fẹ́ báyà yín abẹ́fẹ́ ṣorí burúkú ẹ fẹ́ sọnù nínú ayé ni ẹ fẹ́ ṣe òfò ni ẹ fi ọ̀rọ̀ Ìjẹ̀bú sílẹ̀ ẹ fi ọ̀rọ̀ ipò Ìjẹ̀bú sílẹ̀ pẹ̀lú ẹ̀yin Islam wèrè tẹ́ kóra yín jọ mẹ́ ẹ yá wèrè ni tí kábíyèsí bá ní kẹsìn nínú ìlànà Islam ìséde tó fẹ́ ṣe mú 3 months wọ́n ti ń ṣe kán tó bí àwọn bàbá yín ẹ fẹ́ ṣorí burúkú ni ẹ wá o gìràgìrà yín ti ń pọ̀ jù báyẹn o gbogbo arápátá nílẹ̀ Yorùbá máa bá yín dá sí o kí ló ń ṣe yín náà tí bàbá tó kú yẹn bá sọ pé kẹsìn òun nílànà Islam then anything tó bá fẹ́ ṣe kò concern Islam nílẹ̀ Ìjẹ̀bú ẹ yá wèrè ni Ìjẹ̀bú jẹ́ Saudi Arabia ni kí ló ń ṣe yín ẹ̀dẹ̀ ń ṣe ta ló ràn yín níṣẹ́ gan ta ló ń tì yín lẹ́yìn ta ló ní kẹ́ máa lọ kẹ́ máa ẹ fẹ́ ṣorí burúkú ṣá ṣé ibà jẹ́ Saudi Arabia ni ẹ jẹ́ kí àwọn kan ṣe báwọn babaláwa ṣe ń ṣe tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Islam ẹ gba Saudi lọ ẹ fẹ́ ṣorí burúkú ni kí ló kàn wá pẹ̀lú Islam wèrè tẹ́ ń ṣe Kùránì tẹ́ gbé wá ṣó ó kàn sáìnà wa ń bí ni àbí kí ló kàn wá pẹ̀lú gbogbo orí burúkú tẹ́ kó lẹ̀ Islam orí burúkú tẹ́ fi ń parọ́ káàkiri fáwọn èèyàn tẹ́ fi ń tọ̀yàn jẹ tẹ́ fi ń dalẹ̀ rú tẹ́ fi ń jiyàn gbé tẹ́ ń hùwà ìbàjẹ́ Islam tó fi ń ṣe swearing táwọn olóṣèlú ń parọ́ fún wa ṣó lórí burúkú ni yín ni ẹ wá ẹ stop gbogbo nonsense yẹn o ẹ stop nílẹ̀ Ìjẹ̀bú ẹ̀yin Muslim tẹ́ kóra yín jọ síbẹ̀ ẹ̀yin Boko Haram tẹ́ kóra yín jọ ẹ stop ẹ̀ tí làálàá yín bá pọ̀ jù ẹ kàn dín nínú yọ̀ ẹ fẹ́ ṣorí burúkú ṣá ṣé ilẹ̀ Yorùbá jẹ́lẹ̀ Arabu ni àyíbàjẹ́ Saudi Arabia gọ̀rọ̀gọ̀rọ̀ tẹ́ ń ṣe bíbá ṣe lè ṣe Saudi Arabia tó ti mú Quran wá ni àbólórí burúkú ni yín ni tí bàbá tó kú yẹn bá ní kẹsìn onílànà Islam lẹ́lẹ́sìn ẹ fi kan tó kú lẹ̀ fáwọn tó nílùú kan ṣe àbẹ́wò ni wèrè gan ṣe àgọ́tà ń sọ fẹ́yìn kábíyèsí nìyẹn ẹ stop àti máa kọ́ mọ́yẹ́láṣí sí palace ọba ẹ máa gbà wọn lórí burúkú ìlàlejò wọ́n dá màálù wọn náà wọ́n bá yín sin màálù wọn náà wọ́n ṣe ibẹ̀ náà máa gbà wọlé sí yín lára nǹkan tó fi pa àwọn Haúsá tán nílẹ̀ Haúsá nìyẹn ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà kí ló kan ọ̀rọ̀ Islam pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá náà àtayébáyé làwọn bàbá wa ti ń jọba wọ́n dẹ̀ ń ṣe bọ́ ṣe ń ṣe ni kò sí pé wọ́n yọ apá ọba wọ́n yọ ọkàn ọba kankan gbogbo yẹn irọ́ ni kò sí ọ̀rọ̀ ńbẹ̀ tó bá sọ pé wọ́n yọ ọkàn ọba nílẹ̀ Yorùbá ìtumọ̀ ẹ̀ ni pé nǹkan tí ọba yẹn gbé sọ́kàn tó fi ń tòlù tí ìlú fi ń tùbà tó fi ń tùṣẹ́ wọ́n á súre fọ́kàn yẹn kó wọnú ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jọba wọ́n kàn máa fi ṣàdúrà fún ni kò ń ṣe pé bóyá wọ́n la ọkàn ọba orí yín ti dàrú mọ̀ kankan ẹ ṣàkọ̀bọ̀ síta yín ṣe falafala bí Yorùbá bá sọ̀rọ̀ ẹni máa ní Yorùbá ò mọ̀rọ̀ sọ pàràbí kìíní ká lọ kan ṣẹ́ ń ṣe èrè ni kí ló kàn wá nílẹ̀ Yorùbá pẹ̀lú nonsense tá à ń ṣe yẹn ẹ̀yin Muslim yẹn ẹ bọ́lẹ̀ ń bẹ̀ lórí ọ̀rọ̀ balance Ìjẹ̀bú ẹ bọ́lẹ̀ ń bẹ̀ rápátá láì jẹ́ bẹ́ẹ̀ ó dàbí pé a sọ̀rọ̀ o ẹ bá dẹ̀ fẹ́ gba gbogbo alálejò ayé wa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ sún sẹ́yìn pátápátá ẹ ń gbọ́ ẹ sún sẹ́yìn pátápátá ṣé Muhammadu ló kú ni àbórí lórí burúkú ni yín ni ṣé kábàánà ti kú ni àbí wèrè ni yín ni ṣé ń ṣe èrè ni kí ló dé tí bàbá Ìjẹ̀bú tó lọ bá sọ pé tí bàbá yẹn bá sọ pé kẹsìn òun nílànà Islam kò sọ pé kẹ gba palace nílànà ẹ ṣọ́ra yín o ẹ má sọ̀rọ̀ nípa palace ìséde tó fẹ́ ṣe fún 3 months kò kàn yálà ya yín rárá ẹ jẹ́ kán ṣe bí wọ́n ṣe ń ṣe torí pé wọn ò fẹ́ kí nǹkan tó ń ṣe kó ìpalára bá àwọn aráàlú náà ṣe máa ń sọ pé kán ṣẹlẹ̀ kí oníkálukú dúró sílé kí ló ń ṣe yín ẹ̀ mọ̀ kankan ẹ yà ń bọ́ síta ẹ ń sọ̀rọ̀ yamayama ẹ yá wèrè ni ṣé ilẹ̀ Yorùbá jẹ́lẹ̀ Islam ni àbí kílẹ̀ ń bá wa fànà gbogbo nǹkan tó ń lọ là ń rí bá ṣe fẹ́ ṣe nígbà tí bàbá Aláàfin Ọ̀yọ́ nìyẹn tẹ́lẹ̀ fẹ́ lọ fi DSS gbé wọn torí pọ́npọ́ pẹ̀bí ẹ fẹ́ ṣorí burúkú ni kí ló ń ṣe yín ṣé gbogbo nǹkan lẹ máa dá sí ní abẹ́ ìyá wèrè ẹ̀ mọ̀ pálejò ní yín bí ni ẹ̀yin babaláwo Ìjẹ̀bú ẹ̀yin afọbajẹ Ìjẹ̀bú
ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run bóyá kẹ́ wá ẹnìkan tó máa ṣe mẹ́díà nǹkan tó bá ń lọ bẹ̀ kẹ́ yẹ ká mọ̀ mẹ́sẹ̀gì ni mo fẹ́ ṣe yìí ẹ jẹ́ ká mọ̀ nǹkan tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ kò sí èèwọ̀ nínú kí gbogbo wa dá sí i ká lé àwọn pípú ìdànù tó máa fẹ́ kọ́ gbọ́ràn eléyìí tó bá ṣe pa nínú wọn pàyà ìdànù ni wọ́n fẹ́ ṣorí burúkú ni kí ló dé eléyìí tó bá ní kó sún sẹ́yìn tí ò bá sún sẹ́yìn a máa jíwèé lé bàbá ẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ dákun ẹ̀yin tí ẹ wà tẹ́ jẹ́ àfọbàjẹ́ palace ẹ má dákẹ́ ẹ máa fáwọn àtàwọn àǹtà ní information bó bá ṣe ń lọ tó bá jẹ́ pé wọ́n fẹ́ kọ̀lẹ́tì náà ni ẹ jẹ́ ká kú jáde fún wọn tán èwo ní wèrè ṣé ilẹ̀ Ìjẹ̀bú jẹ́lẹ̀ bàbá yín ni àbójẹ́lẹ̀ Saudi Arabia olórí burúkú ni yín ni àbẹ́ lórúkọ Ìjẹ̀bú nínú Kùránì ni kí ló ń ṣe yín náà ẹ̀yin Muslim tẹ́ bá fẹ́ dalẹ̀ wa rú ànígbà o ẹ kó orí burúkú yín lọ Saudi Arabia tẹ́ ti kó wa o ilẹ̀ yìí báyìí ò ṣẹlẹ̀ Muhammadu àmọ̀yá láyà ẹ̀rí bí o ẹ lọ́mọ nǹkan tẹ̀ ń ṣe o kò lọ fà mo kàn sí ní kí n wá ní o but next project àwa náà ti ń sọ̀rọ̀ lórí everybody individual a ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ tí gàlẹ́gàlẹ́ yín bá fẹ́ pọ̀jù Àwùjalẹ̀ ló kó yín mọ́ra bàbá rẹ̀ ti kú nìyẹn olóríire tó bá fẹ́ jẹ ẹ ká fún láyè kó dẹ̀ ti mọ̀ pé ọba ìṣẹ̀ṣe lòún jẹ ọba ilẹ̀ Yorùbá lòún jẹ kì í ṣọba Saudi Arabia o